Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́ ti ń gbọ́ wa. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ó tún gbẹnu tán báyìí o. Ẹ mọ àwọn Adégbòdù twins tí ìkànnì wọn ṣaláìsí láìpẹ́ yìí lájà dé gbọ́ pé amúrọ̀bà tún lọ ká Kẹ́hìndé mọ́lé tí wọ́n rò pé bóyá Kẹ́hìndé ẹ̀ wà nílé pé wọ́n fẹ́ wá gbà lára àwọn owó tí wọ́n donate fún wọn. Wọ́n ṣàkà mọ́lé lòdì pé ìyàwó Táíwò wá pé Kẹ́hìndé pé àwọn arábí wọn tún ti dé o, ló bá ní kí ló ṣẹlẹ̀ ọ̀nà àwọn amúrọ̀bà náà wá káwọn mọ́lé o. nígbà wọn bẹ̀rẹ̀ sí ń béèrè Kẹ́hìndé gbogbo ọ̀rọ̀ yìí àlàyé ẹ̀jẹ̀ àgbọ̀lẹ̀nu Kẹ́hìndé Adégbòdù fúnra rẹ̀ kó ṣàlàyé gbogbo bí ìṣẹ̀lẹ̀ náà ṣe jẹ́ àti bí gbogbo ìgbésẹ̀ tó ní àwọn máa gbé, bóyá ìgbésẹ̀ tó máa gbé kí Ayéfẹ́lẹ́ má bàa bínú kọ́s eléyìí ló fẹ́ mú kóun ṣàlàyé gbogbo bí owó donation ṣe jẹ́. Ó dẹ̀ rò pàrọwà sí Ayéfẹ́lẹ́ pé kó má bínú pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ló fẹ́ mú òun ṣàlàyé gbogbo ilé ẹ̀jẹ̀ àjọgbọ̀lẹ́nu Kẹ́hìndé Adégbòdù. Issue kan happen ní alẹ́ ìjẹta mọ́júmọ́ àná because èmi ò sí nílé, mo travel mo lọ sí Ọ̀ṣun State, so around past 9 lálẹ́, so ó ní ìyàwó Táíwò dédé call mi, so bọ̀ mo rí pé nínú ohun ẹ̀yẹn ó ń panic. Kí ló ṣẹlẹ̀ wá ní àwọn kan kó ìbọn wá bá wọn nílé, pé àwọn mẹ́rin ni wọ́n, gbogbo wọn náà dẹ̀ kó ìbọn wá bá wọn nílé, pé wọ́n ṣe wọlé immediately wọ́n kàn bẹ̀rẹ̀ pé ibo ni Kẹ́hìndé wà, yàrá Táíwò tó kú dà, àwọn gold tán ló dà, fóònù Táíwò dà. Wọ́n láwọn sọ pé fóònù Táíwò wà lọ́wọ́ mi, wọ́n ní káàkì ńkọ́. Wọ́n láwọn sọ pé mi ìsínlé, mo travel pé kí mọ́tò yẹn náà ni mo gbé lọ kankan. Wọ́n sọ pé òkè Kẹ́hìndé yẹn gẹ́gẹ́gẹ́ làwọn wá pé àwọn fẹ́ rí ibo ló wà, yàrá ẹ̀dà. Wọ́n ṣàwọnú yàrá mi, wọ́n tiẹ̀ tún wọ aṣọ mi lọ, wọ́n dẹ̀ kó àwọn bá aṣọ tán lè kó, wọ́n kó bàtà. So mo dúpẹ́ pé wọ́n ṣe anything fáwọn ọmọ wọn, àdẹ̀ fọwọ́ kàn àwọn ìyàwó. So wọ́n gba gbogbo fóònù wọn, wọ́n gba ìwọ̀nba owó tó bá lọ́wọ́ wọn nílé. So now nǹkan tó jẹ́ kí n fẹ́ ṣe fídíò yìí, wọ́n ní lára àwọn pípọ̀ yẹn tó wá yẹn, ìkànnù wọn make call, bóyá ẹni tó rán wọn ó ń pè é pé àwọn ò bá Kẹ́hìndé gangan lé o, pé àwọn ọmọ kéékèèké àtàwọn obìnrin làwọn bá, pé àwọn ò sọ pé àwọn eléyìí lówó kankan lọ́wọ́ kankan, pé àwọn ò bá Kẹ́hìndé lé. Now mo fẹ́ clarify nǹkan tó pọ̀, nǹkan tó jẹ́ kí n jáde torí security purpose ló jẹ́ kí n jáde, torí ààbò lórí àwọn ọmọ mi àtàwọn ọmọ Táíwò àti family mi àti èmi gan, òun ló fà mí ìbá ti ṣe tí mo fẹ́ ṣe, but mo ti rò pé this is the only way tí mo lè fi express ara mi, tí mo lè fi kíró ẹ̀ má bàa tún ọkọ̀ ọmọ, because mo mọ̀ èmi thought mi bí mo ṣe rò ni pé àwọn tó wá sílé, owó táwọn èèyàn send sí mi through platform tí bàámi Ayéfẹ́lẹ́ create, so wọ́n rò pé owó yẹn ṣì wà lọ́wọ́ mi, wọ́n rò pé owó yẹn wà lọ́wọ́ mi. So nǹkan motion tán bá wá sílé nìyẹn. Imagine ọjọ́ yẹn ló pé ìjẹjọ́ tá a sin Táíwò, àwọn kò kàn wọ́n pé èèyàn ti ẹ̀ kú, bóyá èèyàn mọ̀, so kò kàn wọ́n, nǹkan táwọn wà after nìyẹn. So mo fẹ́ ṣe nǹkan tí mo dẹ̀ fẹ́ ṣe yẹn ni pé wọ́n ń pè níbi kéèyàn kó àkóyawọ́. Ìfàmù pé nǹkan tí mò ń ṣe inú bàá mi ò ní dùn sí, ìyẹn Ayéfẹ́lẹ́ wọn ò ní fẹ́ kí n ṣe, but mo wò pé this is the only way tí mo lè fi ṣe láti save ara mi àtàwọn family mi, kíró ẹ̀ má bàa tún happen mọ́. Torí àwọn olè tó wá wá lóru, alẹ́ náà wá past 9 lálẹ́ náà wá, wọ́n dẹ̀ náà lò more than 45 minutes. So gbogbo àwọn security àdúgbò wọ́n gbìyànjú bọ̀ kán tó débẹ̀, kémi tó rí wọn get, àwọn people yẹn ti ṣe nǹkan tó fẹ́ ṣe, wọ́n ti lọ. So mo fẹ́ post iye owó tó wọlé, then màá post bá a ṣe náwó yẹn síta, received everything because ká tó sin Táíwò àti parí building yẹn. So in fact level pé a ti kàn, a ti ṣe window, a ti ṣe front door sí méjèèjì, so ó kù plastering àti fence, floor, many things. So inú owó yẹn náà la dẹ̀ ti ṣe. So màá post àwọn receipt yẹn sí online, màá dẹ̀ fi account balance mi síbẹ̀, kọ́ ẹ má bàa, ẹ̀yin tẹ́ ń wá kẹ́ ẹ má bàa rò pé owó kankan wà lọ́wọ́ mi, kò sí owó kankan lọ́wọ́ mi ò, tẹ́ ẹ bá wá ẹ̀kan fẹ́ wá fìyà jẹ mi lásán àbí àwọn ọmọ lásán ni o.
èmi ò dẹ̀ kí àwọn ò kí ń gbélé ẹ máa harm àwọn ọmọ torí kò sí nǹkan tó ka àwọn ọmọ yìí níbi nǹkan tó ṣẹlẹ̀ yìí. Mo mọ̀ pé owó yẹn lẹ need but kò sówó yẹn lọ́wọ́ mi mọ́ o, mi ò gbọ́dọ̀ parọ́ fún yín o, mi ì parọ́ o. Màá fi account balance mi màá fi hàn yín, in fact kò ní jẹ́ account tó ń sanwó sí nìkan, gbogbo account tí mo ní màá send gbogbo ẹ̀ balance tó wà bẹ́ẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé mi ò lówó kankan lọ́wọ́ tó wáyé pé nǹkan tẹ́ ń wá nìyẹn, mi ò lówó lọ́wọ́, èmi ò dẹ̀ lára ìyá o. It's true, mo mọ nǹkan tí mò ń sọ o. So nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ tó yẹ kí n come online kí n sọ̀rọ̀ yìí o, because wọ́n ní téèyàn bá dákẹ́ tara ẹ̀ máa bá dákẹ́ àìlè sọ̀rọ̀ dẹ̀ ní ìbẹ̀rẹ̀ orí burúkú. Time tí mo wà yìí kò ń ṣe gbogbo nǹkan báyìí ló yẹ kí n tún máa face, but mo mọ̀ pé ìlú tá a wà kò sí ní tó kan àwọn kan, so nǹkan táwọn wà after náà wà after. So tó bá yẹ pé mo mọ̀ pé olè ilé ló máa ń ṣílẹ̀kùn fún títà, tó bá yẹ pé lára ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa kínní ni ẹ̀ ń rò pé bóyá owó sì wà lọ́mì kan wá gbà yòókù, kò sówó. In fact owó yẹn gan kò tún tó o, àtúntì náwó mi lọ nílé ẹ̀ torí kò ì parí tán náà, àkànṣáré ṣe gbogbo ìyẹn ká fi ṣe bẹ́rẹ̀ ká fi sin Táíwò síbẹ̀ ó ní o. So màá post everything so online, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín o, mi ìgbéraga o, kò sówó lọ́wọ́ mi o, mi ìparọ́ fún yín o, mi ò live fake life, àwọn ò kí ń gbé fake life o. Mọ́tò tí mò ń tà ń lò wọ́n fún wa ní o, àfọwọ́ ara wa rà o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ bá mi, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn family mi wà àtàwọn ọmọ Táíwò, ẹ jẹ́ kọ́kàn wọn balẹ̀, because láti ìjẹta yẹn ẹ̀rù ń bá àwọn ọmọ yẹn, wọ́n láwọn ò lè sùn lé, níbo ni mo fẹ́ kó wọn.